tọ́ mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin mo kí wa òní ní ọjọ́ àánú ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí gbogbo wa yóò jẹ́ kí a rí àánú gbà o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tí wọ́n wò pé ọmọdé yìí àmọ́ rí ní online láti bí ọjọ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀ wọ́n mẹ́sẹ̀jì wọn rí pé mi reply wọ́n wá pè mí lórí aago kí ló ṣẹlẹ̀ mo ní báyìí ni o wọ́n ti ń ṣe lọ́wọ́ wọn ní pẹ́ ṣe tán ó ní kí ni wọ́n tún ṣe wo ní fi nǹkan kan ránṣẹ́ sí ọ nígbà tí máa rí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ wọn o ọlọ́run Elédùmarè yóò bá mi máa fi ọ̀pọ̀ rọ́pò sí àpò wọn wà nímọ̀ bí wọ́n ti mú o gbogbo ọmọ díẹ̀ sí fans club wọ́n ní kí n bá wọn kí yín pé ẹ ṣé kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o àwọn èèyàn ń pè mí èmi náà yìí ti ṣe wàhálà tó pọ̀ lórí àṣírí tí a fi rí nọ́mbà kì í ṣe pé kò sí èyí tó ń jẹ́ bí idán tó wà ó ṣòro láti lò torí pé ọmọ tí ò tí bàlágà ni yóò lo kíní lálẹ́ ẹni tó bá jókòó tì ní yóò máa pe nọ́mbà yẹn fún torí pé ọmọ yẹn yóò máa ṣèrànràn lóru tó bá ń ṣèrànràn lóru yóò máa pe àwọn nọ́mbà jáde nọ́mbà tó bá ń pè jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ni yóò máa kọ́lẹ̀ ibi tó fi léwu díẹ̀ ni pé ẹni yẹn náà lè sùn sẹ́mọ̀ àṣálẹ̀ ní kó lajúlẹ̀ tílẹ̀ ó fi mọ́ ìdí tí ò jẹ́ kí n máa sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ náà ń pè mí pàápàá jùlọ àwọn tán wà ní òkè òkun pé kíní màá èmi ò eléyìí tí mo mọ̀ ó ṣòro láti ṣe tí mi ìbá sí mi ní sọ pé mo mọ̀ eléyìí ló wá mú mi tún wá ìrìn kún ìrìn pé èwo ló wà tí ò le tó bá wọn tó jẹ́ pé àgbàlagbà lè lo ọmọdé lè lò tí ò le rárá ló mú mi wá ìrìn kún ìrìn kí wọ́n tó júwe bàbá kan fún wa a sì débẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ mẹ́ta la lò àwa àti ikọ̀ ọmọ díẹ̀ sí adébẹ̀ bàbá ṣe wá lálejò wọn kí wàrà Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí bàbá náà yóò jẹ́ kí wọ́n jèrè ọmọ wọn wọ́n jèrè àwọn ọmọ wọn pẹ̀lú ògo Ọlọ́run àtẹni tó ṣe alátọ̀nà wa débẹ̀ Ọlọ́run Elédùmarè yóò bá mi wà pẹ̀lú wọn. ọmọ díẹ̀ sí TV ibẹ̀ ni a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti fẹ́ parun àwọn nǹkan tá a bá fi sórí afẹ́fẹ́ èmi tọ́jú ẹ̀ pamọ́ ni o bẹ́ẹ̀ ni mo tọ́jú ẹ̀ pamọ́ nítorí pé nǹkan tá àkáǹtì gan òwúlò mọ́ nísìn ṣùgbọ́n tó o bá fi pamọ́ tó wà ní online for life ló mọ̀ rí àfi tí o bá sí YouTube mọ́ àfi tí o bá sí Facebook mọ́ àfi tí o bá sí social media kankan mọ́ lókun ilẹ̀ fi ní rí mọ́ Ọlọ́run Elédùmarè kó dákun kó mọ̀ fi kú tó yáwọ́ pa wá. ṣé wá rí a ṣe àwárí débi pé ibi tí bàbá yìí tí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ yìí dé wọ́n tún bu ọṣẹ fún wa pé ọṣẹ yìí kò ju kí n kiri báyìí lọ ẹ lọ́ọ́ lò ó kẹ wá fún mi lábọ̀ mo fi ọṣẹ yìí mo fi ránṣẹ́ sí ẹni tó ti ń bá mi sọ̀rọ̀ láti bí ọdún méjì sẹ́yìn lórí iṣẹ́ yìí pé kí n wà láwárí òun ò kọye tí ó rí wọn á fi iṣẹ́ yìí ránṣẹ́ sí wọn pé ẹ lọ lò ó bàbá ò gbowó lọ́wọ́ mi oṣù bá ṣe wàhálà kàtó rí ṣùgbọ́n wọn gbowó wọn ti ṣe síbẹ̀ kì í ṣe mi mo ṣe ẹ lọ lò kákan fi mọ̀ bóyá ṣùgbọ́n láti ìjẹrin bàbá yìí ò jẹ́ ń gbádùn tí mo fi nǹkan ránṣẹ́ sí wọn à jẹ́ ń gbádùn rárá pé àwọn ò rí irú ẹ̀ rí o àwọn ò rí irú ẹ̀ rí o inú tèmi náà dùn pé a ṣe wàhálà lásán a lọ rìn àjò lásán àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo ni iṣẹ́ yìí ṣe wá lọ ẹ má pè mí lórí iṣẹ́ yìí mi ní kẹ́ béèrè lórí ẹ̀ o èmi fi pamọ́ níbi wọ́n ṣe fún mi pé jẹ́ n fi pamọ́ iṣẹ́ tí mo ti ní ìdánilójú lórí ẹ̀ tí mo ti máàkì pé kíní ni jẹ́ kí n fi pamọ́ kí lẹ́bàá mi wá ìbàmí wá ojú ẹlẹ́gbára yìí ẹ bá mi wá ìfun ẹyẹ àkàlà ìfun ìjàpá ẹni orí sàárè omi ẹkún eléjì àti pósí kékeré kan ẹwọn pósí tó máa ń kàn tí ó kì í jù báyìí lọ́hùn bó láti ṣiṣẹ́ yìí ojú ẹlẹ́gbára yìí ìfun ẹyẹ àkàlà àti ìfun ìjàpá yìí láàgbọ́n ọṣẹ ọlọ́kọ́ láàpò mọ́ omi ẹkún eléjì láà sì fi pò tá bá ti wá pò tán á wà mú ẹni orí sàárè yìí á kùn lẹ́fun lọ́tún ní orí sáìdì kan á kùn lósùn ní sáìdì kejì á wà tẹ̀ sínú sàárè yìí á wà kó ọṣẹ yìí á kó lé lórí ọṣẹ kọ́bọ̀ mẹ́fà tá a bá ti kó sí orí igi tí obìnrin ń dá kọjá tí obìnrin ò lè ṣe kó má dá kọjá níbẹ̀ láti lọ gúnṣẹ́ yìí o nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o àwọn àgbàlagbà wọ́n ṣe àwárí àwọn nǹkan o ìwọ tó bá ní titi ẹ pọ̀ tó bá lóko bàbá tiẹ̀ ló pọ̀ jù tó bá lóko bàbá ẹlòmíì ẹ ó mọ̀ pé oko bàbá tiẹ̀ ò tó nǹkan kan o mo máa ń sọ gbogbo ọmọ ẹni tí n bá ti kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn wàláhì olóògùn ni nílẹ̀ Yorùbá olóògùn ni kò sọ́mọ kékeré nílẹ̀ Yorùbá tí ìṣolóògùn
àfi tí ò bá rìn ìlànà rẹ̀ ló kù. Kò jù bẹ́ẹ̀ lọ o. Mò ń rẹ́rìn sá láti jẹrin ni, mo sáà ń rẹ́rìn sá ni pé mi ní kẹ́ ẹ pè mí lórí ẹ̀ o. Fún ẹni tó bá ní ìbéèrè mi ní kẹ́ ẹ pè mí o, ẹ má ti pè mí lórí ẹ̀, á sì jù síta tán. Bó o láà ṣe lò, kí ni gbólóhùn tá a máa sọ tá a bá fẹ́ wẹ̀ lálẹ́. Mo tọ́jú ẹ̀ pamọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi aka ọmọ díẹ̀ sí. Ẹ fọ́lọ̀ wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò náà ní Facebook page wa. Ẹ bá wa share program wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ní pé ẹ bá wa share program wa 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí, òun náà ní WhatsApp nọ́mbà wa 09072793348 nọ́mbà wa tí ẹ lè pè wá sí ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ̀yin tí ẹ̀ ń private chat wa lórí 07083907513 nọ́mbà yìí ò lọ mọ́, mo ti ń sọ tipẹ́ o. Nọ́mbà yìí ò lọ mọ́, ọ̀pọ̀lọpọ̀ àpò mi àwọn mẹ́sẹ̀gì mi reply. Nọ́mbà wo lẹ fi rí mẹ́sẹ̀gì wá ní 07083907513 mo ti ń sọ tipẹ́, nọ́mbà yìí ò lọ, ẹ dákun ẹ divert mẹ́sẹ̀gì yẹn wá sí orí 08061408254. Wọ́n tó ti mọ́ sọ pé nàláì ni lómi lóhùn ti náwó lórí àṣírí tá a fi rí kinní na true rẹ o. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó dájú ni, ṣùgbọ́n mo jẹ́ kí n ṣe ìkìlọ̀ kan fún ọ. Tó o bá ń lo iṣẹ́ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí, tó o bá lo iṣẹ́ tó fi rí nọ́mbà tó bá jẹ́ ti bàbá Ìjẹ̀bú ló bá lò, tó o bá sọ ẹnu, tó o ṣọ́ra, tó ń polongo kiri kó o lo iṣẹ́ yìí ní bí wọ́n ti sọ fún wa, èèyàn lè bá lọ. Ìkan wà tá a máa fi apó bí àbàtà ṣe. Ẹni tó ṣiṣẹ́ yìí ní bí ọdún 6 sẹ́yìn lẹ́ni yẹn ṣe, ó sì gbéra látòkò pò fẹ́ lọ ta bàbá Ìjẹ̀bú ní gbòòrò pẹ̀lú nọ́mbà tó rí. Hospital ló ti lajú. Ọlọ́run ò ní kọ̀ fún wa. Tẹ́ bá ní béèrè lórí àwọn àṣírí tá a ti fi sílẹ̀ sẹ́yìn, ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp 08061408254. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbàgbọ́ pé kò sí àṣírí tí ò sí nílẹ̀ Yorùbá. Kódà mo dúpẹ́ lọ gbogbo ọmọ díẹ̀ sí fans club bàbá tí wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ sí mi. Gbogbo ọmọ díẹ̀ sí fans club wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé púpọ̀ o, mo kí wa o.